làǹpàmàdà elégbòjò ní bàbá gúngún Yorùbá Shimba TV ó tẹ̀lé ìkànnì yìí fẹ́ràn rẹ̀ fi àríwí síbẹ̀ pín pẹ̀lú ẹlòmíràn ó ń dánilárayá ó ń kọ́ni lọ́gbọ́n ó ń sọ fúnni lórí ìkànnì yìí Yorùbá Shimba TV. Thank you for watching. Ètò tí mo tún mú wá lónìí òun lórí nǹkan tó ń trendy lórí social media tí gbogbo wa tún mọ̀ pé ganu sí ó ti yé gbogbo wa ní ló ti yé ṣùgbọ́n kí èmi tó tẹ̀síwájú gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ èmi ni ọba Fẹ́mi Balógun Awọ̀lúmàtẹ̀ ni èmi jẹ́ èmi lọmọ Balógun kẹrẹ aníjàlápò ó débi ìjà tán ó ta kété jagun ó ṣẹ́gun ogun èmi káwọ́ ìjà lérí Balógun káwọ́ ìjà lérí èmi lọmọ ìmàlẹ̀ tí ń pagi tí ń pọ̀pẹ́ ọmọ orò tí ń gbénu tẹ́yọwọ́ àgàdà tí ń gbénu ọ̀fẹ́ tí ro ìjà àṣẹsọ máa ń ṣòdì ara ẹ̀fẹ̀ ò dáé níbi tí ojúmọ́ ti mọ́ wa èmi lọmọ láyé òde lápọ̀ṣẹ́ tí ń lókù ẹ̀ tíìtì mo ti kí wa pé a kú ọjọ́ méjì mẹ́ta ṣé ẹ kúkú ti mọ̀ pé ẹ kú ilé òun ló yẹ ará ilé ẹ kú ọ̀nà ló yẹ èrò ọ̀nà ẹ kú àbọ̀ báyìí náà ló yẹ ẹni tó ń bọ̀ láti òde mo tún dé mo kí yín lónìí ètò tí mo gbé wá lónìí òun ni ganu sí òun lètò tí mo tún gbé wá lónìí gbogbo àlàtí gbọ́ bóyá trendy eléyìí tí ó jáde lẹ́nu bàbá wa King Wasiu Ayinde Marshal K1 the ultimate. Kí ni ẹ̀kọ́ tí a ti rí kọ́ nínú ganu sí tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀? Ẹ̀kọ́ wo ni ẹ̀yin rí kọ́ ńbẹ̀? Ẹ̀kọ́ wo ni èmi rí kọ́ ńbẹ̀? Ẹ̀kọ́ wo ni gbogbo wa rí kọ́ ńbẹ̀? Wọ́n ganu síbí wọ́n ganu sí. Tí ọ̀rọ̀ bá ti wá ṣẹlẹ̀ báyìí tó bá ti wá kárí gbogbo social media gẹ́gẹ́ bí ìṣe wa ẹ wò ó ẹ̀kọ́ ní kẹyẹ ká fi kọ́ King Wasiu Ayinde Marshal èèyàn kan ni wọ́n dúró tì tí wọ́n jọ ń sọ̀rọ̀. Kí ni àwọn nǹkan tí social media ń dá sílẹ̀? Àpẹẹrẹ náà lélẹ̀ lára nǹkan tí social media ń dá sílẹ̀ òun náà lájọ ń rí ohun tí wọ́n ń sọ ká sọ pé èèyàn ń sọ̀rọ̀ àṣírí èèyàn kọ̀ọ̀kan tó lóyìnbó pè ní privacy ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n ń sanwó fún tí wọ́n wà nídìí mídíà wọn nígbà tí wọ́n gbé tí wọ́n jù síta ṣẹ́ríbi tó wá bọ́ sí báyìí ìyẹn sọ pé òwúyẹ́ aṣòro sọ bí ọ̀rọ̀ ká máa ṣọ́ ọ̀rọ̀ ẹnu wa sọ gbogbo nǹkan tí a bá ń ṣe náà kọ́ la gbọ́dọ̀ máa gbé sórí social media bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ minimize nǹkan tá a máa gbé sórí social media torí pé ayélujára ni tí ẹnìkan bá ti gbé síbẹ̀ báyìí gbogbo ayé ti gbọ́ ní láàrin ìṣẹ́jú kan sí ìgbé ẹnìkan delete ẹ̀ ẹnìkan ti download ẹ̀ tó túmọ̀ sí pé tó bá tán lọ́dọ̀ ẹnìkan kò lè tán lọ́dọ̀ ẹlòmíì ṣe tí wọ́n gbọ́ eléyìí tí bàbá wa àǹfà ńlá ni tí wọ́n tún wá sọ wọ́n ní kí wọ́n ṣe sọ́ọ̀dì àwọn náà láwọn ò lè ṣe sọ́ọ̀rì wọn ni ó dáa tí wọ́n bá tẹ̀ lè ṣe sọ́ọ̀rì àwọn kan ní káwọn náà bínú kúrò bẹ́ẹ̀ bàbá wa ní àwọn ò lè bínú kúrò bẹ́ẹ̀ nítorí pé ó máa di pé eléyìí táwọn máa tó wá padà jẹ̀bi sí ṣe rí òye ṣe rí ọgbọ́n ṣe rí ìmọ̀ ṣe rí ìlàkàyè ganu èrò kúkú pọ̀ tó ń ganu ibi tó yẹ ká ganu sí à ń ganu síbẹ̀ lóòótọ́ bẹ́ẹ̀ kò sẹ́ni tí Ọlọ́run ò ṣe fún níṣe nìkan jù kan lọ òun rèé ìkáwọ́ ni òun rèé ẹ̀rí àtàǹpàkò rèé èwo ló ga tó ní gbogbo ọwọ́ kò sí ìfábẹ̀lá lélẹ̀ ẹ̀rí eléyìí tó ga jù wọ́n lọ lélẹ̀ òrùkayẹmí lélẹ̀ orúbẹ̀tẹ̀rẹ̀ ẹ̀rí bí ọwọ́ kan ṣo náà ní márààrún wà ṣùgbọ́n wọn ò ga tó ra wọn Olódùmarè kó wà pẹ̀lú gbogbo wa ẹ jẹ́ ká rí ẹ̀kọ́ kọ́ nínú ganu ibi tó bá ti kọjú wọ́n ní tó bá kọjú sí ẹ kó ta
tó bá kẹ̀yìn sí ẹ kó ta, tó bá tún kíwọ nìkan kíwọ tún tèrò ara ẹ pa, kí gbogbo wa máa sun oorun mẹ́ta tí ọmọlúwàbí ń sùn lóde àjàláyé. Kí lóorun mẹ́ta kan náà? Èèyàn á sùn sọ́tún, á ronú, á sùn sósì, á ronú, á wá tún sùn kàkà yẹn ni pé á sùn báyìí àkọjú sí òkè. Oorun mẹ́ta tí èèyàn ń sùn nìyẹn. Kí ẹ jẹ́ ká ní àròjinlẹ̀ gbogbo wa pátápátá. Ẹ má wá jẹ́ ká wá sọ̀rọ̀ yìí di bí bá mi fúnra wa. Ọgbọ́n ìmọ̀ tá a máa dìmú nínú ẹ̀ ní kẹjẹ́ ká lọ fi ṣọgbọ́n. Wọ́n ká fi ṣọgbọ́n o, èmi ò ní sọ ju báyìí lọ lórí ọ̀rọ̀ ganu sí. Ọ̀pọ̀ náà ló ń ganu sí o. Nígbà míì èèyàn á ganu sí tí ó lẹ́tọ̀ọ́, nígbà míì èèyàn á ganu tí ò tẹ̀ lẹ́tọ̀ọ́ rárá àti rárá. Ju gbogbo ẹ̀ lọ, Ọlọ́run kó bàṣírí gbogbo wa. Ọlọ́run má jẹ́ ká ṣe sọ, Ọlọ́run má sì jẹ́ kán ṣì ọ̀rọ̀ wa gbọ́. Tèmi ti máa sọ nìyẹn. Lẹ́ẹ̀kan sí, Ọba Fẹ́mi Balógun Awolumate lórúkọ tí èmi ń jẹ́. Tí a bá tún máa sọ ní ọ̀rọ̀ oyè tìlú, IT Fẹ́mi Balógun Awolumate ní orúkọ mi. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Ikú kì í pẹ̀tà lójú náà, ikú ò ní pẹ́ ní kankan wa. Ganu òwúyẹ́ aṣòro sọ bí ọ̀rọ̀ káṣọ́ ọ̀rọ̀ sọ. Ganu sí, ẹni tí ń ganu sí náà kó ṣọ́ ẹnu ga sí. Gbogbo wa náà ní ká kọ́gbọ́n. Ọgbọ́n ìmọ̀ ìjì tá a bá ti kọ́ lórí ẹ̀ Olódùmarè jẹ́ kó wúlò fún wa. Ẹ tún ṣe màá tún máa rí yín ní ọjọ́ mi ọjọ́ ire. Ẹ wá máa bá wa máa wo ìkànnì Yorùbá Ṣẹ́ńbà TV. Ẹ máa bá wa máa wo ètò lóríṣiríṣi tó wà ńbẹ̀. Eré àgbéléwò ẹ bá ń bẹ̀, orin tó dùn dáadáa ẹ bá ń bẹ̀, ètò lóríṣiríṣi ẹ bá ń bẹ̀, ijó tó mú ọgbọ́n wá ẹ bá ń bẹ̀. Ẹ máa bá wa wo ìkànnì Yorùbá Ṣẹ́ńbà TV. Ẹ máa bá wa láìkì, ẹ máa kọ́mẹ́ǹtì, ẹ máa ṣíà, kẹ́ ẹ sì máa bá wa subscribe yíyan gangan ó jẹ́ wá lógún torí ètò ìkànnì Yorùbá Ṣẹ́ńbà TV. Olódùmarè ò ní padà lẹ́yìn. Ẹ ṣeun wa o. Irọ́ ikú là ń pa má dà, elégbòjò ní bàbá gúngún. Yorùbá Ṣẹ́ńbà TV, tẹ̀lé ìkànnì yìí, fẹ́ràn rẹ̀, fi àríwísí síbẹ̀ pín pẹ̀lú ẹlòmíràn. Ó ń dánilárayá, ó ń kọ́ni lọ́gbọ́n, ó ń sọ fúnni lórí ìkànnì yìí Yorùbá Ṣẹ́ńbà TV. Thank you for watching.